tàmádùn. Èéṣe lọ́rí tó ṣe pé ìjọ tí ọlọ́mọ gbé wa gẹ̀ sí a kì í ronú ó dìgbà tá a bá ṣubú kiri ìwó tó pé. ìsájà kàlímùnà fìkúnà. Èéṣe yín tẹ́ ẹ jẹ́ òmùrù wájú pọ̀ mọ́ ti pàkọ́. ìsájà kàlímùnà fìkúnà. Ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn oníkíjì pa tẹ́ ẹ ní kọ́ máa bàjẹ́ lọ kò ní yẹ yín. ìsájà kàlímùnà fìkúnà kọ́lù. Ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn Ṣéhù Làbíbù àṣẹwà Làbíbù mọ́ríkàsì tẹ́ ẹ ní kọ́ máa bàjẹ́ lọ kò ní yẹ yín. ìsájà kàlímùnà fìkúnà. Ẹgbẹ́ bá tún ní mo fẹ́rẹ̀ pé kò ní dà fún ọ. ìsájà kàlímùnà fìkúnà. Èmi ò gbádùn ọbẹ̀ bá ti sí èrè ẹ̀ máa gbègbè. ìsájà kàlímùnà fìkúnà. Èéṣe yín tẹ́yìn lérò pé kí lórí ó dàrú lé. ìsájà kàlímùnà fìkúnà. Ìwọ tó o bá ti fẹ́ kí lè bàbá rẹ̀ ó dàrú má dábàá pé ọ̀dà lọ́dún lúkáyè rẹ̀ mọ́ bàbá yìí. ìsájà kàlímùnà fìkúnà. Ẹ fẹ́ máa fẹ́ rí àgbo méjì ní omi nínú akoto kẹlẹ́kọ̀ọ́ fẹ́ yẹ yín. ìsájà kàlímùnà fìkúnà. Ayé wo Ṣéhù Adam rahimahullahu ta'ala anhu ogún Ìlọrin ní eríire tí wọ́n kó bá lọ ní àti gbogbo àgbẹ̀ yóò ṣe é kà. ìsájà kàlímùnà fìkúnà. Eríire inú eríire tá a ṣe lára Mọ̀lánà Ṣéhù Adam Ali Alori òun náà ni Mọ̀lánà Àṣẹ́kùná Sùlẹ́mánà Oníkìyìpá nínú eríire ni wọ́n jẹ́. ìsájà kàlímùnà fìkúnà. A lè mọ̀ pé ẹ̀yẹ lérí burúkú tá a jọ kí ó bì kan náà. Èmi ò sọ pé ẹ má lọ́sà sí o. Bẹ́ẹ̀ bá mọ ìyá sí ẹ̀ lé mọ ìyá bá. Al-Qur'ani mú àjọ fi ẹ̀gbẹ́ kò hàn wá. fúlàní fúlàní. Ẹ wo bí ẹni sùúrù. Ṣéhù Adam ẹ má balẹ̀ wọn jẹ́. Bẹ́ẹ̀ balẹ̀ balẹ̀ wọn jẹ́. Ayé yín àtọ̀run yìí ò ní dá. Ẹ wo bí mufti àgbà àfáà tọ́mọ kí ó yẹ tẹ́lẹ̀ ẹ pé ògo wa lọrin ni eléri ibú ni nígbà tọ́lọ́wọ̀ gbé rire sínú ẹbí tiyín ẹ̀ tó wá tẹ̀lé rire mẹ́lẹ̀ kò ní dà fún un. ìlàkì mọ̀ ṣùgbọ́n ọ̀lọ́ ẹbí kan.